nítorí bàbá wa sí láṣẹ mọ̀ pé ọpọ́n fi ń sún sí ni. mímí kan sí tó máa mẹ́kùn níjù ọlọ́run bẹ alábí mo ti dúró ti sáà tí a mọ̀ ní o ajá tó máa lè fa ìwò ti sí o àwa náà kọ bọ́ọ̀lù ọ̀sẹ̀ o. àti báwọn èèyàn sọ̀rọ̀ lọ́tún lọ́sì àtẹ̀tì rí bàbá bọ́ ṣe géèkì àkàrà òyìnbó ṣe dáwọn gọ́vnà tampan èkó gọ́vnà tampan Ògùn wọ́n ṣe wà ń bí torí bàbá náà la ṣe wà ń bí torí bàbá wa ni àwọn agọ́ fúnra wa Ìbàdàn gan la gbà débí nígbà tí a gbọ́ pé wọ́n fẹ́ ṣe pàtí ráńpẹ́ fún wọn ní bá ń ṣe tí sùn látàná wọn pé a gbọ́dọ̀ dé ibí torí ẹ̀ lóòótá làwọn bá ń lè bàbá wa ni bàbá jẹ́ nǹkan jẹ́ pé kékeré pátápátá àwọn òtẹ̀ tí màá rìn gidi ta ti ń wo bàbá so ń pa bá wa bá jókòó báyìí lẹ́nìí ó jẹ́ nǹkan dùnú ó jẹ́ nǹkan oríire fáwa àtẹ̀mí o àtẹ̀yìn tó wà lẹ́yìn kámẹ́rà àtẹ̀yìn tó gbé mi wá o because àwa àtọ́n bàbá wa lájọ máa wo bàbá Àgbákò sókè mo bá bàbá Àgbákò jókòó lẹ́nìí báyìí ó jẹ́ nǹkan dùnú bàbá ẹ pẹ́ fún wa bàbá ẹ bá mi kí àwọn ará ilé tí wọ́n ń wò yín báyìí. mo kí èèyàn mi ẹ̀yin tó nífẹ̀ẹ́ mi lọ́kùnrin àti lóbìnrin ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o àlàáfíà ni mo wà o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ní ṣìṣe o ẹ ṣé o inú adùn ayọ̀ yẹn á kún o.
Bàbá mi gẹ́gẹ́ bí tí mo ti sọ torí ọmọdé ń wò yín bá àgbàlagbà ń wò yín bá àdẹ̀fẹ́ kó jẹ́ àgbàlagbà ó pé bàbá Agbako bàbá ń bọ̀ lọ́wọ́ àwọn ọmọdé náà tí kí wọ́n kàn ń gbọ́ ni tó ń fi bẹ́ẹ̀ mọ̀ yín afẹ́ kọ́ mọ̀ nǹkan díẹ̀ ń pa yín náà Charles Olúmọ lórúkọ yẹn jẹ́ pọ̀ ọmọ bo ni yín bá ṣe bólúmọ ṣe wà ń bẹ̀ yẹn ẹ bá mi yànnà náà ọmọ bo gangan ni. ọmọ bíbí Abẹ́òkúta ni mí Ẹ̀gbá ọmọ bíbí Abẹ́òkúta ni mí àti ìyá mi àti bàbá mi. ní ìdílé ibo ní Abẹ́òkúta. ní òkè ìjẹmọ ní òkè ìjẹmọ òun ni agboolé Sẹ́ríkì ní òkè ìjẹmọ ibẹ̀ náà ti bí mi ṣùgbọ́n oko náà bí mi sí oko náà bí mi sí. Orúkọ tí gbogbo ayé wa mọ̀ yín sí tí ó jẹ́ Agbako báwo lorúkọ yẹn ṣe wáyé bàbá ṣé ẹ̀yin lẹ fúnra yín ni àbí ẹ lọ ṣiṣẹ́ níbì kan ní ẹjẹ́ kan ará lè mọ̀ borúkọ yẹn ṣe wáyé tí wọ́n yàn mọ̀. ẹ ṣé mo dúpẹ́ Agbako èmi mo fúnra mi nígbà tí inú ayé àwòlúdà ni mo jẹ́ inú ọ̀pọ̀lọpọ̀ fíìmù different names ni mo ń jẹ́ orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àti mo á rò pé orí ẹ̀yẹ ń bí eyín ejò ń bí báyìí eléyìí kò dáa mo á pé Agbako ni mo mú fún ara mi ni pé òun ni mo fẹ́ nítorí pé ó jẹ́ nǹkan burúkú kan ìṣẹ̀lẹ̀ burúkú tó ń ṣẹlẹ̀ sí ẹ̀dá tí n bá mú bẹ́ẹ̀ yẹn mọ́ ẹnikẹ́ni tó bá ń wò mí àti iṣẹ́ tí mo ń ṣe àti mo pé eléyìí ó burú mi ò burú o mo kàn máa fi kọ́ àwọn èèyàn lẹ́ẹ̀kọ́ ni o bẹ́ẹ̀ ni mo yẹ mú Agbako fún ara mi nìyẹn àṣẹ búburú ṣe rere. Bàbá mo orúkọ yín yẹn nígbà tí ó di pé ẹ̀sìn wá ṣọ́ọ̀gù èdè yẹn mọ̀ pé tí máa ní wàhálà pẹ̀lú orúkọ yẹn torí èèyàn míì máa ń tó bá rí inú ilé gan a wò pé bàbá tó burú yìí ṣé èèyàn kọ́kọ́ ti sọ́kàn yín lójú pé bàbá búburú nǹkan kan nígbà tẹ̀ sí ń ṣeré dáadáa. gan ìgbà míì tí mi ò ti ní mọ́tò tí n bá wọ mọ́tò ní Òṣòdì àní tí n bá bá ní mọ́tò wọ́n máa bọ́lẹ̀ fún mi ní asálọ̀ ni kí ló dé dírẹ́bà ni kì í ṣe ó lè kì í ṣe èèyàn burúkú yá ń bí òun kọ́ni lẹ́ẹ̀kọ́ ni ẹ wá ń sá fún un ń sá bẹ́ẹ̀ ni fún mi pẹ̀lú bá pàdé mi lọ́nà báyìí á tú dànù ni wo kó tó múra ó pẹ́. Bẹ́ẹ̀ kẹ́dẹ́ ń ṣe ẹ̀kọ́ fi ń kọ́ àwọn èèyàn fi ń kọ́ ọ lọ́wọ́. lẹ́ẹ̀kọ́ ni o irọ́ o mi ò burú o mi ò burú. Bàbá báwo lẹ ṣe dénú iṣẹ́ tíátà kí ló gbé yín débẹ̀ ẹ jẹ́ kó ara lè mọ̀. ẹ ṣe nígbà tí mo wà ní Abẹ́òkúta mo kúrò ní Lísàbí grammar school mo lọ sí Abẹ́òkúta grammar school ẹgbẹ́ ni wípé orí mi ò rọ̀ mọ́ ìwé mo ti sá kúrò nbẹ ni mo gba Ìbàdàn lọ nìyẹn mo dé Ìbàdàn ọjọ́ tí mo dé Ìbàdàn báyìí ẹni tí mo lọ bá ó ń wò mí pé kí ni mo ṣe mọ ibi tó ń wà mo nígbà tí ń wá sọ́dọ̀ mi tó ń wá sọ́dọ̀ wa tó bá ti sọ fún mi pé báyìí ní Ìbàdàn lòun wà o nídìí mọ́lì ibẹ̀ ní ibi iṣẹ́ ń wà kí ni ọ̀kan mo ti gbéra ní ẹ̀gbọ́n ìjọ tí mo dé Ìbàdàn ẹ̀gbọ́n báyìí tó mú mi délé báyìí ni ẹnìkan náà steward ni ó wà ní Jericho lóde ló pé steward ní ìgbà tó dé ó ń sọ fún ẹni tí mo lọ bá pé ó máa ní di small boy o tó máa ràn lọ́wọ́ tó máa bá mi fọ àwo màá sọ fún ẹni tí mo lọ bá mi ní màá ṣe àárọ̀ kùtùkùtù ìjọ ló mú mi lọ sí Jericho mo ti bẹ̀rẹ̀ sí
ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. pẹ̀lú àwọn òyìnbó nìyẹn mo wá ohun tí èmi di òyìnbó ní what's your name èmi yìí bó pé ibo ni ìlú mi èmi mo ní Abẹ́òkúta Abẹ́òkúta kọ́ ló wí onígbé orúkọ ẹ̀ mo ní Salami ni Salami ìtàn kan ọjọ́ gbogbo àbá wọ̀ ni ẹ o wọn bàbá tí mo ń gbà mo ń bí ìtọ́jú ara mi àwọn èèyàn mi ń wá mi kiri pé ibo ni lábàájú gbà rí wa kò sí kankan ìgbà tí ẹ̀gbọ́n mi wá lọ Abẹ́òkúta ó sọ pé òun ti rí lágbájá o ọ̀dọ̀ òun ló wà kí ni ọkàn mo ti ń bá láìpẹ́ mi lọ nìyẹn. ọdún mélòó la wá lò ní Ìbàdàn àbí ṣé Ìbàdàn náà ni ẹ ti bẹ̀rẹ̀ eré tíátà yẹn ni àbí. mo ti bẹ̀rẹ̀ ní skul tẹ́lẹ̀ skul ni mo ti bẹ̀rẹ̀ eré tíátà o skul ni o torí mo ti ní interest inú ẹ̀ jù mo ti bẹ̀rẹ̀. ṣó náà wọn kan tẹ̀ ń rí ń gbà yẹn tẹ́ fi ní tàbí ó kàn wù yín pé ẹ̀kọ́ fẹ́ ṣeré tíátà ni àbó náà wọn kankan tẹ̀ ń rí ń gbà yẹn. Ògúndé ni mo wò mo dẹ̀ fẹ́ bọ́ mo like mo ti ń ṣeré pé èmi náà di bàbàrà ńjọ́ kan sínú tíátà yìí mo ti bẹ̀rẹ̀ tíátà mo bẹ̀rẹ̀ àti ṣọ́ọ̀ṣì ibi tó la ṣọ́ọ̀ṣì yẹn wà ní Mùṣín ọmọ kan wà ń bẹ tó pé ọmọ abúlé wa ni mo wá rí ìjọ tí mo rí yẹn ó mú mi lọ sílé ẹ̀ ànólúwapọ̀ ìgbà tí èmi dẹ̀ wà ní Èkó ìgbà tí ó di kíni mo ní mo ń lọlé ó wá ní òun lọ sí skul àbí òun lọ sí rìhásà ibi tí wọ́n ti ń ṣe tíátà mo ní bo ni ó ní ṣọ́ọ̀ṣì àmọ́ ní ma bá yẹ débẹ̀ tí mo ti bá di lọ nìyẹn ìjọ yẹn eré Joseph and his brethren ọ̀nà ń ṣe mo dẹ̀ fojú sí mo á pè mo láì kí n máa wà mo ní kò burú tí n bá di kúrò ní ibi iṣẹ́ ibẹ̀ ni màmá wa mo ní Èkó ni mo wà ń gbà yẹn. ẹ ti ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ń gbà yẹn. So mo ti bẹ̀rẹ̀ nìyẹn ẹni tó wá ń ṣe Joseph yẹn ó wá díjọ́ kan ó wá ní òun ò ní dúró fún rìhásà pé òun lọ́bì kan ọbẹ̀ sí bẹ̀ gbogbo àwọn ìjọ ń bẹ̀ pé má ṣe báyìí ìjọ mélòó ló kù tá a máa ṣe kíní kankan yín kíní gbẹdúgbẹ ọsà bẹ́ẹ̀ kó ti lọ nìyẹn mo á pè kejì mi yẹn mo ní máa ṣe ohun tó ṣe máa ṣe oníkíní mo ní máa ṣe sẹ́ẹ̀ Joseph yẹn mo ní nígbà tí mo ti ó ti tó bí ọ̀sẹ̀ méjì tí mo ti mo ní máa ṣe mo ti bẹ̀rẹ̀ nìyẹn o mo á take part yẹn gbogbo ìjọ ọ̀dáwọ́ ọ̀náwó lé mi lórí gan ni inú wọn dùn pé máa yẹn gan bó bá wà kò ní ṣe èmi ni máa ṣe mo ti wọ̀ nìyẹn o mo ti bẹ darapọ̀ mọ́ wọn nìyẹn o. ní Mùṣín nílùú Èkó. ní Mùṣín mo ti darapọ̀ mọ́ nìyẹn. àtìgbà yẹn ó ti wọ̀ mí lẹ́jẹ̀ mo ti ń bọ́ síbí mo ń bọ́ síbí ìwẹ̀ mi wá nígbà tí mo rí pé mo lọ sí ṣọ́ọ̀ṣì à ń ṣeré ṣé eré tá a ṣe yẹn gbogbo àwọn churches náà wá wọ́n rò pé mi ni mo ní play yẹn gan ni àwa ń pè mí wá sí ṣọ́ọ̀ṣì wa wá kọ́ wa mo ti bẹ̀rẹ̀ sí kọ́ wọn nìyẹn mo ti ń lọ nìyẹn wọ́n ti ń kọ́ wọn nìyẹn mo ti ń kọ́ nìyẹn mo ti ń kọ́ wọn nìyẹn yóò di ohun tí mi àìnígbàgbé mọ́ mo ti bẹ̀rẹ̀ nìyẹn o ìjó sì wá yà lẹ́kọ̀ọ́ ìjó sì wá yà kí ni ọkàn tó ní ẹ̀dìgbò orúkọ nìyẹn àwọn ọmọ Abẹ́òkúta. orúkọ mi náà ni Agbako kọ o
ṣáàsì ni o ṣáàsì ni mo ń jẹ́ ńgbà yẹn ṣáàsì ni mo ń jẹ́ mo sábẹ̀ sí yí mọ́ mo yí mọ́ wọn wá ń pè mí ọmọ Abẹ́òkúta tó wà ní sáìdì yẹn wá pè mí pé ihun tí mo ń ṣe yìí ń bógun dè ń ṣerú ẹ̀ ewo ni bí tìmí ju pé iná ni wọ́n ní kí n yẹn da ẹgbẹ́ lẹ̀ abáde dúró lórí ìta gbogbo àwọn Abẹ́òkúta tó nífẹ̀ẹ́ mi wọ́n wá pé ọ̀ya kí la fẹ́ sọ ẹgbẹ́ wa àwọn kan ní rainbow àwọn kan ní kíníkan mo á ní ẹ dúró ohun tí ó wà lọ́kọ́ tèmi ni pé ẹ ká mú Olúmọ nítorí pé aláàbò kan fún Ẹ̀gbá ni fún ọmọ Abẹ́òkúta nígbà ogun àjùbí ní Olúmọ ẹlẹ́mì fẹ́ mo ti mú Olúmọ nìyẹn tó mo ti bẹ̀rẹ̀ nìyẹn. ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi àtàwọn tó tún jù mí lọ mo dúpẹ́ fún ọjọ́ òní tá a rí láyọ̀ àtàlàáfíà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé ó fún wa lọ́jọ́ ìní ó fún wa ṣe torí gbogbo èròǹgbà ọkàn wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run aláwùrábí wípé ó ń gbà fún wa irú ọjọ́ tí èní tí a wá yẹ bàbá wa sí bàbá Charles Olúmọ ẹni tí a mọ̀ gẹ́gẹ́ bí bàbá Agbako ó ti ń wù mí nínú ọkàn mi wípé gbogbo àwọn àgbàlagbà yẹn la máa fi wọ́n sí àyè tí ó dára mo dẹ̀ ń gbàdúrà ní ọ̀dọ̀ Ọlọ́run wípé kó fún mi ní oore ọ̀fẹ́ àti agbára láti fi tọ́jú àwọn àgbà torí mo mọ rírì àgbà ẹni tó bá dẹ̀ máa dàgbà kò ní gbọ̀pá lọ́wọ́ àgbà mo gbàdúrà fún gbogbo àwọn àgbà wa nínú ẹgbẹ́ wípé kọ́lọ́run kó jọ kó bá mi lọ́rẹ̀ ẹ̀mí wọn kébi má pa wọ́n kú kán rí ọ̀nà àbáyọ kán dẹ̀ fẹ̀yìntì jẹun wa kán fi jẹun ọmọ ẹ̀yin ẹ wo bàbá Charles Olúmọ lọ́jọ́ tèní ó yọ ayọ̀ ńlá kódà omijé ojú dẹ̀ ń ṣàn lójú ẹ̀ wípé nǹkan tá a wá ṣe níbí pé ó yà òun lẹ́nu wípé òun tún feel bíi wípé kóun tún máa lo ọdún sí i nítorí pé a jẹ́ òun sí ẹ̀yin ẹ wo bí bàbá ṣe ń ṣe sọ́tún tó sì gbogbo àwọn ọmọ ẹgbẹ́ látògùn state gómìnà Ògùn state honourable Àjàsá àtèmi tí mo jẹ́ gómìnà Lagos state àjọ wa kó gbogbo àwọn èèyàn wa wá láti wá yẹ bàbá sí àwa ń jẹ wá àgbọ́ tí wá ṣe gbogbo ẹ̀ pé píkníkì Gálílì tòní ilé bàbá láti máa lọ ṣe bẹ́ẹ̀ ni nílùú Ọ̀tà adẹ̀tún wá ṣe ìlérí wípé gbogbo nǹkan tó dàbí ọdún báyìí lọ́dọ̀ àwọn bàbá wa máa lọ bá wọn àjẹkán mọ̀ wípé ọjọ́ sì pọ̀ fún wọn láti lò láàrin wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú tó wò wá léèní àti etí tó gbọ́ wa mo dẹ̀ tún fi àsìkò yìí ṣe ìlérí wípé gbogbo àwọn ọ̀gá wa tán ti pẹ́ àwọn tán ti dàgbà kọ́lọ́n fún wa ní okun àtagbára láti lè máa yẹ wọn sí kínú wọn kó lè máa dùn sí wa nígbà gbogbo ẹ ṣé mo dúpẹ́ ayọ̀ yín ò ní díbàjẹ́ ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa ogun rọmọlápá rọmọlẹ́sẹ̀ kò ní jẹ́ kankan hypertension ò ní pa wá nínú ẹgbẹ́ Ọlọ́run á lọ́rẹ̀ ẹ̀mí gbogbo wa. kọ́kọ́ ṣe eré tó yẹ kó gbé yín síta àti gbogbo ayé tó di pé ẹ fi wọ tẹlifíṣàn torí gbà mọ̀ pé eré church káàkiri ilẹ̀ ń ṣe ń gbà yẹn kò tí ì wọ tí ń pẹ́ à ń wò ó lé àgbà èwo ló gbé yín débẹ̀ tó di pé wá di pé ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí hàn ní tẹlifíṣàn dé gbogbo ayé wá ń wò yín ní. ẹ ṣe ngbà yẹn àwọn onítíátà à ń ṣe eré àjọṣepọ̀ báyọ̀ lè jẹ́ bàbá sàrẹ̀ ló máa mẹ́rẹ́ lẹ̀ àáfẹ̀mí sí àáfẹ̀lẹ̀ sí àáfẹ̀lẹ̀ sí káàdì ń ṣe nìyẹn kíní láàdẹ̀ wà ń gbà yẹn hall tó wà ní Marina níbi báńkì ibẹ̀ ni láti ń ṣeré ń gbà yẹn ó wá díjọ́ kan àwa léré ní ibẹ̀ yẹn amúdúgbàgbọ́ orúkọ ọbẹ̀ o gbọ́dọ̀ á lórí ń bẹ̀
Ògúndé ló máa ṣe introduction gbogbo wa eléyìí àjọba eléyìí o ìṣọlọgùsọlẹ eléyìí o eléyìí jumali nìyí o eléyìí bello nìyí o ní ọkàn wọn ti ń gbé tí wọn bá ti pè wọn ariwo àtàgé àjèkìní mo á rò pé ẹ dúró kí ni mo fẹ́ ṣe náà tí mo máa fi impress àwọn èèyàn mo á rò pé kí ni kí n ṣe náà wọ́n ti pè dárúkọ bàbá sàlà ariwo ta ọkọ ọgbà ìṣó ariwo ta kí ni kí n máa ṣe mo kàn ṣe ń jì ni mo rọ lápá kan mo rẹ lẹ́sẹ̀ kan mo ti wo orí stage báyìí àwọn wò mí pé wèrèwèrè lélẹ́yìí kí ni eléyìí Ògúndé bí orúkọ tiẹ̀ òun wò mí oní orúkọ tiẹ̀ mo ní OLUMO ni ṣàṣọ OLUMO mo ní bọ́dù pé OLUMO ni yìí o kí ni ọkàn gbà mo kàn ṣe ń jì ni mo bá káwọ́ sókè báyìí ariwo tèmi ju gbogbo wọn tó ti. yẹnni gbọ́wọ́ ojú bàbá ẹ̀ sọ́dún bàbá kò dẹ́ mọ́ wọ́ọ́dí stage. wàláì ntọ́gùdé fi like mi nìyẹn ntá di lọ tó gbé gbogbo fíìmù á di lọ mo ṣe Batman nù ẹ̀ èmi ni the first Batman nínú fíìmù Nàìjíríà yìí. first Batman ló lẹ́ ń gbọ́ yẹn. bẹ́ẹ̀ ni èmi kọ́ ṣe tí mo dẹ̀ máa ṣe effect tí màá lọ sórí òkè kò sẹ́ni tó lè ṣe tí n bá lọ sókè pátápátá báyìí máa bẹ́ látòkè máa wálẹ̀ tí rìfáàsì tó máa gbé mi lọ sókè nìyẹn tí wọ́n ṣe kìíní so tí mo ti bẹ̀rẹ̀ sí nìyẹn ibẹ̀ ni mo ti ń gbórúkọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ tí mo ṣe náà fíìmù yàtọ̀ sí ẹyin fídíò fíìmù lèmi wí òun ni mo ń ṣe so mo lè gbáyé inú ẹ̀ gan ni nígbà tí fíìmù tó gbogbo yìí ṣe fíìmù adélọ́pọ̀ mi wọ́n ṣe ìjọ òmìnira ẹ̀ẹ̀kejì àkejì ni ìjà orogún yẹn mo mú mọ́tò lẹ́gbẹ̀ẹ́ ni nígbà tí mo rí oníbejì mo rí adélọ́pọ̀ mo tún rí kejì ẹ̀ ẹ̀wọ̀n wo leléyìí wọ́n eléyìí tí mo bá sọ̀rọ̀ ní eléyìí mo kàn mú mọ́tò ní lẹ́gbẹ̀ẹ́ mo di adélọ́pọ̀ ní òun kú ṣé mo lè tún ṣe mo ní máa ṣe wọ́n ti ń rìpìtì kan ti ń rìpìtì náà kí wọ́n ní ṣe nìyẹn nígbà tó Ògúndé wàá fẹ́ ṣe ayé nígbà tó fẹ́ ṣàyé àwọn adélọ́pọ̀ ní kí n lọ bẹ̀ á fún mi ní pàtó dá mo ní mo ti gbọ́ mo dẹ̀ lọ ọ̀sọ̀sà kíní ni ìbátẹ́fin ní ìdíròkò ibẹ̀ mo ti di kíní Ọlábẹ́lógún dẹ̀ sọ fún mi gbà yẹn torí òun ni dírẹ́kítọ̀ fíìmù yẹn òun sọ fún mi pé tí n bá lè ṣe páàtì wọn lè gbàgbé mi nínú fíìmù láéláé ní Nàìjíríà wọn lè gbàgbé mi láéláé dẹ̀jẹ̀ bẹ́ẹ̀ yẹn Ọlọ́run dẹ̀ gbogbo ẹja Ọlọ́run gbé ìràwọ̀ mi síta mo ti ń ṣe nìyẹn mo ti ń mánéjì mo ti ń ṣe nìyẹn ìgbówó gidi ni mo rí inú ẹ̀ ṣùgbọ́n inú mi ń dùn. bàbá ẹ bá a sọ ṣókí díẹ̀ ìròyìn tí bàbá jẹ́. bàbá Charles jẹ́ ènìyàn kan tí kì í gbé nǹkan sọ́kàn wẹ́yàn ń ronú ó jẹ́ ènìyàn kan tó fẹ́ràn ọmọdé àtàgbà wọ́n jẹ́ ènìyàn kan tó jẹ́ pé alákíkanjú ènìyàn ni wọ́n jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn iṣẹ́ ṣíṣe wọ́n tún jẹ́ ènìyàn kan tó kó ọmọdé àtàgbà mọ́ra wọ́n jẹ́ olóòótọ́ ènìyàn tó máa ń sọ bí nǹkan ṣe rí wọ́n jẹ́ ọlọ́yàyà tó níyẹ̀yẹ́ tó ń ṣàwàdà púpọ̀ ń tà mọ̀ ọ́ sí nìyẹn. a rí i pé ní indọ́sítírì wa tá a wà yìí àwọn àgbàlagbà yẹn wọ́n à ń tọ́jú wọn tó à ń pọ̀ wọn létò ẹ̀dẹ̀ ẹ mẹ́nu bà mo fẹ́ kẹ́ tó ń bá mi yànnà nú ẹ̀ kí ló dé tó rí bẹ́ẹ̀ ṣé tíyàn bá ti dàgbò mí pé.
kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n má ṣe o èké ló dáyé táṣà dé ìlú àpòmù àwọn kan tó ń pè ní ìlú àpòmù nígbà tí àwọn àgbàlagbà rí i pé ẹ jẹ́ ká fún àwọn ọ̀dọ́ yìí láàyè kí wọ́n tiẹ̀ ká wò ó báyìí ohun gbogbo tó kọ́ lára wa bóyá wọ́n lè fi ṣe àmúyangàn àbí ṣiṣẹ́ ni wọ́n yẹ̀ sẹ́gbẹ̀ẹ́ fún wọn wọn kú wọ́n yẹ̀ tí wọ́n yẹ̀ sẹ́gbẹ̀ẹ́ fún wọn yẹn ṣe la rí pé àwọn ọ̀dọ́ yẹn níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣìwàwù wọ́n mi fẹ́ sọ pé wọ́n ń ṣìṣe wọ́n ń tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ wọn ò náání àgbà wọn ò kàgbà sí wọn ò tiẹ̀ lérò pé ṣó yẹ ká tọ́jú àgbà ṣó yẹ ká tẹríba fágbà ṣó yẹ kí ajókòó ká sì rí àgbà láyìíká wa wàhálà síbi tá a bá wà tágbà ò sí ń bẹ̀ ibẹ̀ ò ní pẹ́ tú àwọn àgbàlagbà wọn yà nídìí wọn ní locations a nídìí wọn nípàdé wa a nídìí wọn láti gba àmọ̀ràn a nídìí wọn láti sọ fún wa bí a ṣe lè ṣe é tó fi lè rojú a nídìí wọn ṣùgbọ́n àwọn púpọ̀ náà àwọn ọ̀dọ́ torí ọ̀dọ́ lèmi náà mo ṣe dáyé ni ńṣe ni wọ́n rò pé a nídìí wọn ìgbà wọn ti kọjá yàrá àti ìgbà wọn ò kọjá àwa là ń ṣi ìgbà lò fẹ́ fi àkókò ìrọ̀ àwọn ọ̀dọ́ ká padà ká bójú wẹ̀yìn o gbogbo àwọn tá à ń pè lágbàlagbà ọ̀dọ́ ni wọ́n nígbà kan ṣùgbọ́n nípa ìrẹ̀lẹ̀ nípa ìbẹ̀rù Ọlọ́run àti ènìyàn nípa fífi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé nípa pípa òfin Ọlọ́run mọ́ ni wọ́n sì fi wà tá a sì rí wọn dì sí o wọ́n jẹ́ ká bẹ̀rù àgbà ká má taṣọ àgbà mọ́lẹ̀ ó ṣe pàtàkì. bàbá gẹ́gẹ́ wa ṣe ń bá ọ̀rọ̀ wa tán ara lédè ń gbádùn wọn báyìí sí mo ní afẹ́kẹ́ báwa wọn ṣàwáwùn yín kọ̀ọ̀kan tẹjọ ti ṣeré nígbà yẹn báwa ẹ̀dẹ̀ bá sànkọ́ díẹ̀díẹ̀ tẹ̀lé sọ́n pa wọn rádà yìí tí wọ́n ti lọ yìí tó dẹ̀ sì wà náà. aṣọ pẹpẹ jaguar oníbùkún ní ọmọ Ìbàdàn ni ẹ wà nígbà tí wọ́n ní kí tọ́hún wẹ́ni tó máa ṣe badmanu ayé wọ́n pe àìsò Ògúndégbè torí mi ò lọ sọ́dọ̀ ẹ̀ nígbà gbogbo àwọn tó ń lọ sọ́dọ̀ ẹ̀ nìyẹn torí èmi eré skul èmi ṣe jù kò ṣe bẹ́ẹ̀ mọ̀ mí dúẹ̀ so ó ní àìsò ló máa ṣe badmanu fíìmù yẹn Ọlábàlégúndé ti rí mi inú ìjà mi nira tó ti rí ẹni tó lè ṣe rè Ògúndé kò gbà ìgbà yẹn irun mi ó gà tó yìí ó máa dán báyìí ní Ọlábàlégúndé bàbá mo ní ó ní Mr. Charles mo ní ó ní tí n bá lè fa irun mi páàtì tó ń fẹ́ fún mi tí n bá ti ṣe láyé ọ̀nà gbàgbébé inú fíìmù mọ́ ní Nàìjíríà mo ní máa ṣe ó yá kí n la fánù mi náà mo bá la bẹ̀rẹ̀ bọ́ọ̀sì kan wọ́n tó bíi mẹ́rin wọ́n lára bíléèdì pákẹ́ẹ̀tì mẹ́rin wọ́n bẹ̀rẹ̀ sí fa orí ètò ìṣẹ̀jẹ̀ ètò ìṣẹ̀jẹ̀ nú ẹ̀ wọ́n á dàbẹ̀ ní pé olóyè ẹ̀ṣẹ̀ òun ní kíní mo nà tó fẹ́ dákú. nínú ọba ọ̀ṣẹ́ nínú eré yẹn àbí ẹ̀ náà. inú fíìmù nígbà tí ó bá mi níbi tí àti wọ́ òde lọ àbáwọn níbi tí wọ́n ti ń hun aṣọ ó tẹ̀ ti ní interest nínú ọ̀gá mi àjẹ́ dúdú ó ti ní interest nínú ẹ̀ ó wá fún ní bó ti máa rìn kó wá sílé bá wà nílé bó ti dé báyìí ó bá mi ní mo ti ń tàn koríko inú ọgbà ló pé ọmọ ọ̀dọ̀ máa wò báyìí
ọ̀gá ẹ̀dá ni wà ní onímú mi lọ bẹ̀ n bá tẹ̀lé lọ n bá tẹ̀lé so ìgbà tí ó di lálẹ́ tán ọjọ́ sùn ọ̀gá ti ká ẹsẹ̀ sí ara ògiri so tìbí tají ọkùnrin tají bó ti tají báyìí torí bíi bó ti condition tí obìnrin yẹn wà pé ó wò báyìí ni pé yéé ìyá kan tají ni ẹyẹ yẹn kàn sábà kúrẹ́rẹ́ owó gba ẹ̀ àyà ẹ̀ ló bá jí pé òṣìjú agúdẹ wò láì ṣàwò aluwuda o awoluda ó yá wàá mú jáde tí ó ti gbogbo èmi lọ́mọ ọ̀dọ̀ wàláì afẹ́ lọ tó ọ̀sẹ̀ méjì lọ́sibítù wàláì àtìyàwó àti gbogbo wọn ń sá fún mi ni tí n bá ti délé ogun dè ń sá fún mi ni nígbà tí bàbá wo preview kínní tó táwọn mú dé báyìí òun náà gbé wàláì àtìgbà yẹn ni Ọlọ́run ti gbé ogun ẹ̀ dìde fún mi o. àjọṣepọ̀ láàrin tampan ti ìpínlẹ̀ Ògùn àti tampan ìpínlẹ̀ Èkó ń la fi wá síbí léyìí tó túmọ̀ sí wípé ẹgbẹ́ wa tampan ó ti di ìlú mọ̀ọ́ká àjọṣepọ̀ tó dẹ̀ dán mọ́rán ó wà láàrin wa káàkiri ìdí nìyẹn tí gbogbo wa jọ fìpàdé síbí tá a fi wá yẹ́ bàbá wa sí tá a fi wá pọ́n wọn lé tá a fi wá bá wọn yọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba fún ọjọ́bí tí wọ́n ń ṣe lónìí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn wa pátá tí wọ́n ti kí wọn lórí social media káàkiri àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín lágbára Ọlọ́run ọba ayọ̀ àti àlàáfíà òní gbogbo wa la máa fi lo ilé ayé wa o gbogbo wa la máa dàgbà tá a máa dògbó lágbára Ọlọ́run ọba. Ọba Charles Olúmọ jẹ́ èèyàn kan tó kó ọmọdé mọ́ra ó kó àgbà mọ́ra bàbá yẹn ò iṣẹ́ èèyàn kò sí àwàdà tẹ́ lè bá wọn ṣe kò sí nǹkan tẹ́ lè ṣe kò sí nǹkan tẹ́ lè tó lè dùn bàbá títí up to this stage so téèyàn bá ti jẹ́ ẹni tó kọ́ ọmọdé mọ́ra tó kágbà mọ́ra kọ́ ló ń ṣe wá bá ṣe fẹ́ ni tẹ́yìn náà bá tún rí wọn nulẹ̀ ẹ̀rí bára wọn ṣe tó ṣiṣẹ́ so tèmi nìyẹn mo dẹ̀ rí pé mi ní kankan ju pé wọ́n nífẹ̀ẹ́ èèyàn làwọn èèyàn náà ṣe nífẹ̀ẹ́ wọn lénìí. àwọn èèyàn kàn ń sọ nǹkan tójú wọn ò rí ní àbí báwo ló ṣe jẹ́. wọ́n rí díẹ̀ nú ẹ̀ àwọn tó sọ pé orí mi wọ́n rí díẹ̀ nú ẹ̀ lóòótọ́ ara mi ò yá tẹ́lẹ̀ ara mi ò yá ṣùgbọ́n àwọn èèyàn mi wọ́n ti drive mi gan-an ni àwọn èèyàn mi drive mi gan-an ni ó yẹ kí èmi náà máa la bẹ̀bẹ̀ pé kàn ràn mí lọ́wọ́ o bẹ̀tẹ̀ àwọn èèyàn mi ò fẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ní ṣe àgbẹ̀ ni èmi gbọ́dọ̀ ṣerú ẹ̀ tẹ́bí bá ń pa mi kí n jókòó ẹni wọn tó ń bá wọn bá tán bá ní a máa fún mi máa fi jẹun. so orí ẹ̀kẹ́ máa gbéra mi síta ni ẹ pé kinní kan. ṣé bàtàrà ti wáyà ṣé ẹ̀yin lẹ́nu ẹ̀ ń ṣe tíátà mọ́nà báwo nìyẹn ṣe jẹ́ kọ́wọn aráalé mọ̀. ayé yẹn á dà tíátà tó ń ṣe ń sìn èmi ò nífẹ̀ẹ́ sí i èmi tí mo ti ṣe fíìmù oríṣiríṣi tí mo ti ṣeré oríṣiríṣi mo ti máa ṣe fi àyàlẹ̀ àwọn máa gbé ìdìjó kíní ọkàn èmi ò lè ṣe é à ń pè mí máa gbé mi ò ṣe lédè náà fún mi táwọn èèyàn mi lè fún mi. irú eré wo ló máa fẹ́ ṣe é sì tó ẹ pẹ́ tó bá pè yín tẹ máa jẹ́ tó bá fẹ́ ṣe é sìn. ṣe tí n bá wo story wọn tí n bá rí i pé eléyìí ó normal ó ṣe rí mọ̀yàn máa ṣe pé mi ò lè ṣe máa ṣe kò
pẹ́pẹ́ mi ò lè fò máa fò. Èrè tí ó yẹ kínní mo lòdì sí. adúpẹ́ lọ́lọ́run bàbá àwọn nǹkan ara nǹkan tó gbọ́ adébí náà ní ọjọ́ ìbí yín tí àwọn abáyín celebrate lẹ́nu tó jẹ́ 94 years gẹ́gẹ́ bó ṣe sọ́ngbà tó ní kálukú sọ̀rọ̀ ń pé àìmọye èèyàn tí ò tó yín gan tẹ́ pé ìmí gan tó yín kò ṣe é rí gan báwo lẹ ṣe inú yín ṣe dùn sí lọ́jọ́ nígbà tẹ́ pé lórí ilẹ̀ ayé ẹ̀ ń ṣe 94 years tí yóò tẹ̀lé sí gbapá tẹ gbẹ́sẹ̀ tẹ́ ṣe lè fò even èèyàn mi tó yín ò tẹ̀lé ṣe. Tí n bá bẹ̀ ti sọ̀rọ̀ rẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run ni o oore ọ̀fẹ́ ni o tíátà tá ń wí yìí ìyá tí mo jẹ́ nú ẹ̀ ṣé kí n gbé odó sáyà kí n gbé kí àwọn méjì mú ọmọ rídó kọ́ máa gún búlọ̀kù láyà mi ṣé ìyẹn ni kí n sọ ni àbí kí n fẹ̀yìn gbé odó ńlá kí n bọ́lẹ̀ lórí ìgbàlẹ̀ kí n so ìgbàlẹ̀ méjì pọ̀ kí n máa jó lórí ẹ̀ ṣé ìyẹn ni kí n sọ ni àbí kí ni ẹ àbí kí n fọ́ ìgò lẹ̀ kí n máa jó lórí ẹ̀ kí n bẹ̀rẹ̀ sí jó lórí ìgò ìgbà míì ìgò àwọ̀ mi lẹ́sẹ̀ abábíyọ style máa fi kúrò lórí stage jẹjẹ oògùn kan o oògùn kan brain ni o bẹ́ẹ̀ oúnjẹ lórí ìgò oúnjẹ kìnìún kan ṣíọ èmi ni number 1 tí mo kọ́ ṣe é so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn òun gan ló pẹ̀lú ohun tó tún kù sí mi lára. ẹwájú ìbèrè lọ́wọ́ yín ṣé àwọn oní tíátà tó jẹ́ ẹ̀gọ́ gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe tó di ẹ̀yìn náà lẹ́ṣẹ̀ lẹ̀ ṣé wọ́n béèrè yín tó ṣé wọ́n tọ́jú yín tó ìyẹn oní tíátà mo fẹ́ kẹ́ sọ bó ṣe rí gangan. àwọn tẹ tọ́jú mi rárá eléyìí tá ń ṣe yìí eléyìí tá wọ́n á ṣe yìí àwọn ọmọ tí wọ́n ṣe iṣẹ́ yìí àdúrà ńlá ni màmá gbà fún wọn pé dandan kọ́ ṣoríire nítorí pé mi ò expect ẹ̀ pé mo lè rò ní tíátà nílé mi ń bí báyìí mi ò expect ẹ̀ rárá ni ọlọ́run adé akún wọn lápá ọlọ́run á fún olówó ẹ̀mí gígùn àtàlàfíà ara lágbára ọlọ́run dídí mu ẹ̀yìn ó dà o ó dà o ó dà o èmi ò rí irú eléyìí rí o mi ò rí irú eléyìí rí rárá ni o àwọn tó lè gbé tíátà àwọn tó fún wa ní opportunity ní láti sọ̀rọ̀ àwọn tó yẹ kí ayé túbọ̀ á mọ̀ mí irú wàhálà tá ń kojú àwọn eléyìí ni o inú mi dùn ọlọ́run á dẹ̀ tọ́jú wọn o wọn ní ṣíṣe lágbára ọlọ́run torí mi mọ̀ pé onítíátà ń lé mi ń bò ní wọn ò tọ́jú wa o rárá. òun lẹ ti gbọ́ látọ̀nù bàbá yẹn wà mọ̀ kí ní ìtẹ̀dẹ̀ ti gbọ́ yìí àtúnṣe gbọ́dọ̀ wà. nǹkan tán ní ṣàtàgbà ṣe léni ó dùn mọ́ mi nínú púpọ̀ torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú ń bí mi sí wọn torí pé ìgbà míì a máa rí bébà pé ara bàbá ọ̀yà o kàn fún bàbá lóyún owó o kàn ṣègbà kàn ṣà láì jẹ́ pé rí bàbá kẹ́ tó máa sọ nǹkan bẹ́ẹ̀ yẹn ìgbà míì bébà kan wà lọ́ọ́ mi nílé tó bá pẹ́ mo mọ̀ pé nǹkan tó máa ṣe báyìí ni màá mú wa wọ́n kọ bàbá sí pé ara ẹ̀ wòyà ìgbà kan àwo kan mo wá pé bàbá lóun ọmọ nípa lóun ọmọ nípa lóun rẹ̀ nìkan kan
gbọ́n nǹkan tó wá ṣe lénìí ó wá tún dùn mọ́ mi nú torí pé ìgbà tó ń béèrè bàbá ṣé ẹ̀rọ ara àwọ̀ ìyá lára bàbá ń gbà tí. gbogbo ara ní gan mọ̀ pé àwọ̀ sí láàyè bàbá. mọ̀ ọ́ fún bàbá ló ń jẹ bàbá máa jẹ ó máa yó kì í ṣe pé òun jẹ gbọ́n bí ó ṣe jẹ́ pé àwọn ti jìyà eré yìí lọ sí sẹ́yìn tẹ́lẹ̀ tí ó bá dẹ̀dẹ̀ pé àgbàdé ọ̀hún béèrè wọn àgbọ̀ kankan yàtọ̀ sí ẹni tó ń sọ pé ìyá rainbow ìgbà tí bàbá wù tó di pé ó ń dìrú ẹ̀ mo pé bàbá tó bá kú ta ni fẹ́ gbé ẹ ṣé wọn ní ṣíàtà ni wọ́n máa wá gbé táwọn béèrè ẹ ló máa gbé tó ń bá ti kú kí n pe àwọn mùsùlùmí kan sí wọn kì í dìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ wà kú tán kan wá kan ní wọ́n fẹ́ sìnkú bàbá mi ò ní gbà ọ́ wọn àti sìn yẹn lọ́wọ́ màmá wúwú gbọ́ ni bàbá ní kí n sì kí n má jẹ́ kó kú taraka wọn ní kú ẹ ò lè taraka òbí mọ àtọ̀nà wẹ̀bi nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́ èèyàn gbọ́dọ̀ béèrè àṣọ bẹ́ẹ̀ yẹn gbọ́n ìgbà tó ń dẹ̀ wá pè mí lẹ́nu pé wọ́n fẹ́ wá kí bàbá la gbọ́ wọn ni èmi náà débẹ̀ nǹkan tó ń fẹ́ wá kí fún yẹn èmi náà fẹ́ fojú mi rí kémi náà dẹ̀ béèrè nǹkan lọ́wọ́ wọn so nǹkan tó gbé mi wá nìyẹn adẹ̀dùpẹ́ pọ̀ lọ́hùn mo dẹ̀ ti sọ inú mi ti dùn àwọn náà dẹ̀ ti ṣe nǹkan ìwúrí tí a rí tọ́ka sí bàbá dáa ó kọ́ ọmọdé mọ́ra ó kàgbà mọ́ra kò sí nǹkan tó lè ṣe kó bínú kò sí títí kan ọmọ ó máa kó wọn mọ́ra bíi pé kìnínní ni bí wọ́n jẹun kù ó máa gbé bàbá ẹ̀ máa ní ọmọ òun ni ó wà jẹ́ òun àṣẹ ìwà ẹ̀dá làwa náà ṣe ń gbárùkù tì kò léèyàn lára ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. kí lẹ rí sí nǹkan tá à ń ṣe ń bílẹ̀ ni. ẹ ṣe rí bàbá ní 2 years ago tí mo wá nígbà tí mo sọ fún wọn pé òkè bàbá ẹ wá sí orí program mi yẹn wọ́n sọ pé òkè páwọn máa wá it was 92 then nígbà tí wọ́n á pé 94 mo wá pé tábà wo gbogbo òṣèré ní ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó tó bàbá yìí a lè gbàgbé bàbá yìí báyìí ṣe pé gọ́vnà tampan Lagos State nìyẹn mo pé Togun State ṣé ó dìgbà tí wọn bá lè gbà pamọ́ gbẹ́sẹ̀ mọ́ àwa máa sáré dùgbàdùgbà ó yẹ máa bá wọn wá 1 naira máa bá wọn wá 2 naira this is a great man tó jẹ́ pé kò yẹ ká lè gbàgbé bàbá yìí báyìí mo lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn gọ́vnà méjèèjì wọn sọ pé irọ́ Táyọ̀ tó tún gbé wàhálà ẹ̀ dé ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n dìde wọ́n sọ pé èní yìí tó jẹ́ Easter Monday wípé àgbúdọ̀ dé bíbáyìí láti wá bá bàbá ṣe àjọyọ̀ inú mi dùn wọn torí pé kí ni 94 kò easy ẹ ti rí pé tẹ bá wo bàbá sì wà wọ́n sì ń sọ̀rọ̀ wọ́n sì at that age ṣe rí nígbà tí mo post ẹ̀ gan àwọn èèyàn kan ò bìlí pé bàbá yẹn ti 94 àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń pè mí pé irọ́ ni bàbá kẹ̀ 94 kẹ̀ ṣùgbọ́n ẹ ti gbogbo wa ti fojú ara wa rí wípé bàbá is 94 year old and he is still very very agile wọ́n sì ń sọ̀rọ̀ ohùn wọn sì ń jáde ṣe rí bẹ́ẹ̀ lọ àwọn àgbà òṣèré wọ́n pọ̀ wọ́n sì wà tó yẹ pé wọ́n sì lè sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo gọ́vnà méjèèjì o wọ́n dé bíbá ilé ni wọ́n kó àwọn executives wọn wá òun là ń jẹ là ń bó jẹ́ pé a ṣe níwọ̀nba ráńpẹ́ tá a pariwo ṣùgbọ́n ẹ máa fojú sọ́nà 95 years bàbá a máa ṣe ayé á gbọ́ ọ̀run á mọ̀. ká tó wá máa lọ báyìí sí yẹn àwọn ará olólùfẹ́ yín wà káàkiri àgbáńlá ayé torí pé nǹkan tẹ̀ ń sọ́ọ̀sì kò ń ṣe Nàìjíríà nìkan yálà gbogbo Kútọ́nù even gbogbo lọ́ọ́ ti máa wò yín kí lẹ fẹ́ sọ fún wọn gbogbo àwọn olólùfẹ́ yín tó fẹ́ràn bàbá Agbako báyìí ẹ bá mi kí wọn.
ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ wo ẹni ráre o ẹni tàràkà o ẹni rágó o gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi inú mi dùn ayọ̀ mi kún ẹni ṣubú dànù o ìṣọ̀mọ̀ àjìnà fún yín jẹ o ẹ̀fọ́ pawọ́ ẹ̀fọ́ ní kí jóbi o ayé yẹn dára àtẹni tó gbọ́ Yorùbá àtẹni tó gbọ́ Yorùbá tó yẹ pé action náà ń wò mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn mi o àwọn fámìlì mi mo dúpẹ́ lọ́wọ́ wọn o mo dúpẹ́ lọ́wọ́ wọn o tó ń jẹ́ kí n tún wà láàyè kí n wà láàyè báyìí tí ìbá yẹ pé àwọn fámìlì mi ń tọ́jú mi ni ṣé ẹ máa rí ẹ máa celebrate kankan bí báyìí ni pẹ̀lú à ń tọ́jú mi à ń tọ́jú mi à ń tọ́jú mi ń dẹ́ tí mo ṣe rọ̀rọ̀ sọ nìyẹn inú mi yé dùn pé àwọn tó ń gbé ètò yìí dìde àwọn ní ṣìṣe lágbára Ọlọ́run àwọn ní ṣìwàhù àwọn ní ṣílẹ̀tẹ̀ àwọn ní bọ́jọ́ lọ́jọ́ lọ bẹ́ẹ̀ ni mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin olólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín o àlàáfíà ni mo wà o ayọ̀ ni mo wà o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ kú ìfẹ́ o ẹ kú ìfẹ́ Ọlọ́run á nífẹ̀ẹ́ yín o ẹ ṣé o. wọ́n lẹ ti gbọ́ látẹnu bàbá yẹn rí kí bàbá ọ̀rọ̀ sì dá ṣákáṣáká lẹ́nu bàbá kò sí nǹkan tó ṣe bàbá rí wọn o bàbá wà kánpé bàbá sì ń gbé bọ́dì gidigidi bẹ̀rẹ̀ ṣé ń wò báyìí sìn ẹ rí nọ́mbà bàbá lórí afẹ́fẹ́ ẹ pé bàbá yẹn tí ò bá ti fẹ́ sọ nǹkan gidi àbí tí ò bá ti fẹ́ fi nǹkan ńlá ránṣẹ́ sí bàbá ẹ má pè bàbá o ẹ rí kí bàbá ti dàgbà ìwọ tó bá fẹ́ kí bàbá ṣàdúrà fún ẹ yálò fẹ́ fi nǹkan ńlá ránṣẹ́ sí bàbá ni pé wọ́n kọ́ ṣàdúrà fún ẹ fún bàbá nǹkan tó fẹ́ ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ torí gbogbo ìgbádùn tá à ń gbà lórí tíátà lẹ́nìí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn táwọn náà fi lè máa ṣe lẹ́nìí adúpẹ́ lọ́yìn bàbá ẹ pẹ́ fún wa àtúnwá abílọ́dún tó ń bọ̀ lágbára ọlọ́nkọ́ kò ní í ṣe yín ẹ pẹ́ àtẹlé àtẹ̀bíyàn àti gbogbo wọn òun ni ẹlòmíràn mọ̀ ọ̀ràn nígbà tí bàbá lẹ́bíláyẹlẹ́ gbádùn yẹn bàbá Charles gbogbo àgbáńláyé mọ̀ sí Àgbàkò bàbá ò burú ẹ má forúkọ yẹn ṣe bàbá o bàbá abẹ́ burú. mi ò burú rárá. àbọ̀yá ẹ ṣe ká tó máa lẹ́kọ̀ọ́ fún wa ní dírámà díẹ̀ yẹn kọ́ mọ̀ pé Àgbàkò yẹn ṣì wà ń bẹ̀. máa bí mo wí kì í pò wíwí ń ó wí tèmi kankan wí tiẹ̀ lódò ògbólógbé erin ní jílí tẹ̀yìn ní kínkínkín ọ̀rọ̀ pàtó ẹ̀fọ̀n tó bá jí àfiwọ́ ẹ̀fọ́ fèrè ògbólógbó ìràwọ̀ ní jí láfonífojì lálàdé ọ̀run abẹnukéré lórúkọ tí a pè kú àbọ̀lẹ̀ máa jiyàn lórúkọ àrùn òjò ilé tó ń bẹ ńlẹ̀ yìí tèmi ní í ṣe àjẹ́ ilé tó ń bẹ ńlẹ̀ yìí tèmi ní í ṣe thank you ẹ ṣé. bàbá o ẹ ṣé bàbá o. ìmọ̀ràn kí wàá lẹ́rù because ẹ̀yin náà àjọ wà ní industry yẹn ògbóná gbòǹgbòdè lẹ́yìn náà kí ló dé jẹ́ tí wọ́n pọ̀ wọn àgbàlagbà industry ó dà ń pé wọ́n máa ń fẹ́ àná gbàgbé wọn bọ́ wọ́n máa ń fẹ́ tì wọ́n sẹ́yìn díẹ̀ kí ló dé dẹ́ máa láṣẹ máa ràtúnṣe yẹn ṣe. question lálẹ́ béèrè yìí ṣe rí number one àwa tá à ń produce nsìn ọwọ́ wa ni mistake yẹn ti wá àní pé wàhálà bàbá yẹn pọ̀ a fẹ́ ṣe àwọn ìnáwó tó yẹ ká ṣe á dẹ̀ ti gbàgbé pé àwọn bàbá yìí ti pay what we call their dues entitlement wọn ló wá kù nísìn tó yẹ ká máa fún wọn 1 2 3 things tó bá lè ṣe ká máa ṣe kì í ṣe pé ká lọ mú ọmọdé ká lọ costume ọmọdé if you see most of our costumes it is very very bad costume mélòó la fẹ́ ṣe fún bàbá Àgbàkò nísìn bàbá wọlé straight ṣóyè yín sìn àṣẹgbẹ máa pé ká máa kun ojú síbí kun white síbí kun funfun síbí everything there is natural bàbá ò lè fún wa wàhálà yìí tá bá tẹ lọ náwó costume fún gan a tún máa ná more than owó ni just to make that person up so àwọn bàbá yìí wà ń bẹ ẹ yẹ ká padà when writing our script tá bá rí i pé old man ẹ yẹ ká tọ̀ old man yẹn lọ ká lọ gbé wá entitlement ló jẹ́ fún wọn sìn it is never a wahala to them again or to us again it is what they are due for and we should give them èmi kọ́ gbọ́n bíbá yìí lé ní because nígbà tí mo ní pé kí bàbá dìde kí bàbá ṣeré fún wa ẹ pé bàbá bó ṣe wọ́n egungun yẹn sì wà ń bẹ̀
at that age ẹ wo bàbá Basọ̀run Gáà nígbà yẹn náà I think he died at 92 or so. So yín sìn so àwọn bàbá yìí ṣì wà ń bẹ̀ èmi ń fi opportunity mo ń fi medium yìí to appeal to we the younger ones producing we on the field now producing ẹ jọ̀ọ́ torí Ọlọ́run when writing our script or our tá bá fẹ́ direct ẹ jẹ́ ká rí wípé a ló ń lo the real people not making up mi sọ pé ká má make up àwọn èèyàn o mi sọ pé at least tí bá fẹ́ sọ pé kí mo fẹ́ ṣe bíi for example sin bàbá wa Bọ́lá Tinubu tí bá pé mo fẹ́ ṣe mo dẹ̀ rẹ́ ẹni tó jọ wọ́n mo lè make one up but tá bá fẹ́ wá elderly people tá bá fẹ́ wá àwọn èèyàn tó yẹ kó máa rí bó a ṣe fẹ́ ṣe gangan ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ it will cost us less it will make our movies more real. ọ̀dọ́mọdé oní tíátà bí àtọ̀ náà ti bẹ̀rẹ̀ kí wọ́n ní ságbàlagbà ìmọ̀ràn lè fẹ́ gbọ̀n ọmọdé. Ìmọ̀ràn tí mo ní sí wọn ó pín sí ìsọ̀rí méjì. Ìsọ̀rí àkọ́kọ́ ni wípé kí wọ́n má ta àwọn àgbàlagbà nù nítorí iṣẹ́ tí wọ́n ń ṣe lónìí àwọn kan ló ti ń ṣe káwọn tó débẹ̀. Níwọ̀n ìgbà tó dẹ̀ di pé wọ́n ń ṣe ní ìsìn kọ́ máa rò pé kò ságbàlagbà mọ́ irú ìtọ́ máa ṣeré tó máa lọ fà àwọn ọmọ kéékèèké wọ́n máa make up wọ́n máa costume wọn máa sọ wọ́n dàgbàlagbà ìyẹn ò rí nǹkan sọ wọ́n wá àgbàlagbà tó lè ṣiṣẹ́ yẹn tó mọ̀ pé ó mọ̀ wá bó jẹ́ tọ́rọ́ kọ́bọ̀ àwọn yẹn náà máa fi jẹun. That is one. Number two, kọ́ máa pa àwọn elders tì ṣe mọ̀ bí kọ́kọ́ mọ̀ pé àwọn wo ni ìgbà wọn ti lọ kankan it's very bad. Lẹ́yìn yẹn kọ́ dẹ̀ jẹ́ pé àwọn àgbàlagbà tó bá wà nílé táàrí nílé ti pẹ́ ẹ jẹ́ ká lọ máa visit wọn irú ìtò ṣẹlẹ̀ ń bì lénìí tá a bá ń visit wọn inú àwọn náà máa dùn so oorun tí bàbá yẹn bá máa sùn lálẹ́ ìsìn ẹ̀rí pé ó máa yàtọ̀ that's how bó ṣe rí nìyẹn. It's too busy on the beat.